Al-Maruf sọ̀rọ̀. Al-Maruf ní bàbá tàwọn, ẹ lọ wo fídíò yìí dáadáa o, wọ́n ní bàbá ńlá bàbá tàwọn ó rìn wọlé Ifẹ̀ wá ni, ó wá bá àwọn ará ilé Ifẹ̀ jà, ó gba oyè lọ́wọ́ wọn, oyè ọba, ó lé wọn nù. Mo kọ́kọ́ nóòtì ẹ̀ kalẹ̀ náà pé ìyẹn jẹ́ iní bàbá wọn lóde Ọ̀yọ́, tá bàbá wọn lóde Ọ̀yọ́ ìyẹn Odùduwà. Ó rìn wọfẹ̀ ni, àwọn ò pa Al-Maruf ò pa ìtàn pé Odùduwà ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ni. Mo fẹ́ kẹ́yìn ká máa gbọ́ ìtàn yẹn dáadáa o. Odùduwà gba agbára lọ́wọ́ Ọbàtálá ni, tẹ́yìn ń gan kira yín mọ́ wípé orírun títí yín gangan ìran Ọbàtálá ni yín. Tán bá fi kìín aládìkún tó yẹ pé bàbá tó bí yín aládìkún ni, tán mára Ọ̀yọ́ kankan, ẹ kàn fi ìlú Ọ̀yọ́ ṣe bùdó ni. Mo sọ fún yín lónìí, ẹ lọ bèrè ńlé ibi tí táwọn tó bí bá bẹ́ ńlé ayé, ẹ lọ bèrè lọ́wọ́ wọn. Ìsọmọ Ọ̀yọ́. Èṣù mọ́ sílẹ̀ Yorùbá, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ dọ́ọ̀rẹ́ lónìí o. Dákun jẹ́ kílẹ̀ Yorùbá jẹ́ kó gba ìdáǹdè. Ètò tòní ètò tòní yóò dá lórí awuyewuye eléyìí tí ń lọ láàrin ìgboro lọ́dọ̀ àwọn ènìyàn wa ṣe ń rí wò lórí ọ̀rọ̀ tó wáyé ọ̀rọ̀ tó wáyé láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni òrìṣà. A ti dáwọn èèyàn lẹ́kun, a ti ṣàwítúnwí lórí àwọn ètò wa pé káwọn èèyàn ó já mi lórí ẹ̀, ká má jẹ́ ká máa tún rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí mọ́. Ṣùgbọ́n lọ́sàn-án yìí mo wo program kan, mo wá tún rí bọ́dà wa kan láti Amẹ́ríkà tó ń pè ní Al-Maruf. Mo rí wípé wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀. Mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn gan sọ àwọn gan understand ẹ̀. Ibẹ̀ lèmi wá fẹ́ lọ lálẹ́ yìí, ibẹ̀ ni mo fẹ́ lọ. Púpọ̀ nú àwa èèyàn tá a wà nílẹ̀ Yorùbá láàmọ́ ibi tá a ti wá gangan. A kàn mọ́rọ̀ olùpọ̀ ni, a kàn sáà jálura wọn, jásọ̀hún jásìn. Ibẹ̀ lèmi lọ. Ìlànà káwà táwọn bàbá wa lálẹ̀ tán mọ́ fi mọ̀ ibi tí èèyàn bá ti wá orírun èèyàn. Apart from pé gbogbo ìran Yorùbá jáde wá láti Ilé Ifẹ̀, ó tún ní ẹ̀yà tá a tó belong sí, ó níran, ó lẹ́bí tá a jáde kó lára wọn. Ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti sọnù. A nígbàgbọ́ pé Ilé Ifẹ̀ ni Yorùbá ti wá, ṣùgbọ́n ẹ̀yà wo ni wọ́n nílé Ifẹ̀? Ẹ̀yà tó lókàlùkù jẹ́ láti Ilé Ifẹ̀. Ibi tó lókàlùkù ti sọnù nìyẹn. Bọ́dà wa Al-Maruf pa ìtàn yẹn ló fẹ́ gbé mi sọ̀rọ̀ lálẹ́ yìí, ìbá ti lọ sínú ẹ̀ rárá, ṣùgbọ́n mo fẹ́ kélé yìí jẹ́ ẹ̀kọ́ fún púpọ̀ nínú àwọn ọmọ òtù òjire kán lè mọ ibi tó lókàlùkù wọn ti wá. Ẹni tí ò bá tí mọ̀ ó lè béèrè lọ́wọ́ àwọn tó bí wọn kí wọ́n tó fayé lẹ̀ pé bàbá mi tó bá kíyàn lórí kì í, ìlú wo ni wọ́n ń tọ́ka sí pé irú ẹni báyìí ti wá. Yorùbá àmọ̀túnmọ̀ àwọn tó bí wa ó wà nínú tí ń jẹ́ ká máa ja ìjà ránù tá à ń jà káàkiri. Àmọ̀ wọ́n, àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn, kí wọ́n tó lè ṣàgbékalẹ̀ kankan tí bàbá fi lè sọ pé ibi tọ́rọ̀ dé dúró rè, wọ́n ti rìn jìnnà lórí ọ̀rọ̀ yẹn ká tó di pé wọ́n sọ pé ilé ìlójú ọ̀nà wọ́n ti rámì dání lójú. Lè rán bàbá wa kán máa jà sí tí wọn ò mọ̀ dí, ṣùgbọ́n nínú púpọ̀ nínú ìjà táwọn èèyàn ń jà lónìí tí wọn ò mọ̀ túmọ̀ rẹ̀ náà ń jà lé lórí. Torí ẹ̀ ni mo ṣe máa ń respect Ilé Ifẹ̀ lọ́la.
kì í ṣe pé mò ń sojú ayé àbí anything. Respect tí mo fún Ifẹ̀ ni pé Ifẹ̀ lódodo ibẹ̀ ni orírun ilẹ̀ Yorùbá. Wọ́n ní tọ́rọ̀ bá rújú tó bá kanlẹ̀ tó kòkè ó tún níbi tá a máa gbé kà. Tílẹ̀ bá pòyì nílẹ̀ Yorùbá bí tá a gbé ka ilẹ̀ Ifẹ̀ ni. Ó dòtú Ifẹ̀. Ẹ lọ bèrè dáadáa, ẹ lọ wádìí. Tí nǹkan bá ta kókó tán tí ò lójútùú mọ́ ní ẹ̀yà alẹ̀ nílẹ̀ Yorùbá ó dòtú Ifẹ̀. Ẹ lọ bèrè. Ṣùgbọ́n pọ̀lọpọ̀ kò yé wọn. Olùkọ́ àkókò sá máa mátàrè. Ó wà nù nǹkan tí ń jẹ́ káwọn èèyàn máa ṣìwàwù. Ń jẹ́ káwọn èèyàn máa pàtàkì tàn. Ẹlòmíì ò mọ̀tàn tó bí òun gangan. Ṣé ẹ mọ̀ pé téèyàn bá tẹfá tamale yẹn tẹfá wọ́n sọ odù tó bí onítọ̀hún wálé ayé. Ewu kan bẹ tó o bá sọ odù tó bí ọ wá sílé ayé fáwọn tó mọ̀ ń pa afá ní babaláwo wọ́n ti mọ ìrìn àjò rẹ. Ìmídìí tó bá ti lè mention pé odù báyìí ni mí wọ́n ti mọ ìrìn àjò rẹ. Wọ́n ti mọ ìrìn àjò rẹ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni oríkì wa. So ètò tòní ó dá lórí oríkì ilẹ̀ Yorùbá tá máa ń kì wá. Inú àkàwé wá láti inú fídíò tí mo wò tí Almaroof ṣe l'Amẹ́ríkà ni mo ti fẹ́ yọ àkàwé yìí jáde. Kí sì ló fẹ́ mú mi ṣàkàwé yìí ni pé nígbà tí Almaroof sọ̀rọ̀, Almaroof ní bàbá tàwọn. Ẹ lọ wo fídíò yìí dáadáa o. Wọ́n ní bàbá ńlá bàbá tàwọn ó rìn wọlé Ifẹ̀ wá ni ó wá bá àwọn ará ilé Ifẹ̀ jà ó gba oyè lọ́wọ́ wọn oyè ọba ó lé wọn nù. Mo kọ́kọ́ nóòtì ẹ̀ kalẹ̀ náà pé ìyẹn jẹ́ ẹni bàbá wọn lóde Ọ̀yọ́ tá bàbá wọn lóde Ọ̀yọ́ ìyẹn Odùduwà ó rìn wọfẹ̀ ni àwọn ò pa Almaroof ò pa ìtàn pé Odùduwà ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ ni. Mo fẹ́ kẹ́yìn ìkẹ́ máa gbọ́ ìtàn yẹn dáadáa o. Almaroof ò mọ̀ pé Odùduwà gẹ́gẹ́ ọmọ bíbí inú Ilé Ifẹ̀ ni nítorí ibi tí ìtàn ti sọnù ńlẹ̀ Yorùbá nìyẹn. Bàtà Almaroof wá kíra wọn wá kíra wọn ní aládìkún. Ẹ̀yin tẹ́ sọ pé bàbá yín ó rìn wọ bàbá ńlá yín rìn wọ Ilé Ifẹ̀ ni ó wá gba oyè lọ́wọ́ àwọn bàbá wọn Ilé Ifẹ̀ pé àwọn ò kì í ṣe ọmọ Ifẹ̀ bàbá àwọn wá hijack Ifẹ̀ lọ́wọ́ àwọn Olúfẹ̀ ni ó wá sọ̀rọ̀ rẹ̀ dọ́ba. Ṣùgbọ́n bàtà yìí ó kíra yín ẹ wá kíra yín ní aládìkún ẹ ní ìran Ọbàtálá lẹ́yìn. Mo wo Almaroof títí mo rí pé gbogbo tẹ́ ń jàlé lórí láti jọ ẹ̀ mọ́ ẹ ti jura yín nù lórí ọ̀nà yẹn. Ẹni bá ń rí fídíò kó bá ń tẹ̀ sórí WhatsApp fún wọn kí wọ́n wò ó. Mo fẹ́ kí wọ́n mọ̀ túmọ̀ tán pé Yorùbá téèyàn ò bá gbọ́ Yorùbá nígbèyàn kan tó jẹ́ Yorùbá tí Yorùbá gbọ́ nígbèyàn kan wálé ayé wá wòran ni torí ẹnu ó mọ gbé yín gbogbo gbà. Bàbá ńlá yín rìn wọlé Ifẹ̀ wá ó gba ìjọba lọ́wọ́ àwọn Olúfẹ̀ ó wá sọra rẹ̀ di ọba lé àwọn Olúfẹ̀ lórí. Ṣùgbọ́n màtá yìí ó kíra yín ẹ wá kíra yín láládìkún ẹ ní ìran Ọbàtálá lẹ́yìn. Ẹ rí pé ẹ ti ṣe mistake. Ẹ ṣe mistake púpọ̀. Ẹ jẹ́ àgbà pé Odùduwà ká gbà bẹ́yìn ará Ọ̀yọ́ ṣe believe wípé Odùduwà kì í sọmọ Ifẹ̀ wípé ará Mọ́kà ni ó rìn wá sífẹ̀ torí ẹ̀ lè fi ń jàjà tẹ̀ ń jà ń. Ó túmọ̀ sí pé ẹ̀ mọ̀ tẹ̀ ń jà fún. Ìjà Èrú lẹ̀ ń jà ìjà Fúlàní lẹ̀ ń jà. Ẹ wá kíra yín lọ́bàtálá ó túmọ̀ sí pé àwọn bàbá títí yín Ọbàtálá ni ẹ̀yin gẹ́gẹ́ yìí sọ ọmọ Odùduwà. Almaroof mò ń bá wí o kì í ṣe àwọn Aláàfin mò ń bá wí o. Wọ́n gba ẹ̀tọ́ lọ́wọ́ Odùduwà gba ẹ̀tọ́ lọ́wọ́ Ọbàtálá. Tẹ́ ẹ bá lọ wo ìtàn yín dáadáa Odùduwà gba
agbára lọ́wọ́ Ọbàtálá ni tẹ̀yìn ń gan kira yín mọ́ wípé orírun títí yín gangan ìran Ọbàtálá ni yín tá bá fi kì í aládìkún tó yẹ pé bàbá tó bí yín aládìkún ni tàn mára Ọ̀yọ́ kankan kàn fi ìlú Ọ̀yọ́ ṣe bùdó ni. Mo sọ fún yín lónìí ẹ lọ bèrè ńlẹ ibi táwọn tó bí bá bẹ́ńlẹ̀ ayé ẹ lọ bèrè lọ́wọ́ wọn ìsọmọ Ọ̀yọ́ kò sí ìran aládìkún kan tí sọmọ Ọ̀yọ́ ọmọ Ifẹ̀ gbogbo wọn. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ tán ìran aládìkún kankan ìsọmọ Ọ̀yọ́ ọmọ Ọbàtálá ni wọ́n gbogbo tá bá sì ti pè lọ́mọ Ọbàtálá ọmọ inú ilé nílé Ifẹ̀ ni inú ilé kì í ṣe yín ìta kì í sára òde ọmọ inú ilé nílé Ifẹ̀ nìran Ọbàtálá. Mo rí i pé Yorùbá ò yé yín ní jẹ́ kẹ́ máa pariwo jà. Mo wá rọ̀ yín ìtàn bẹ tí wọ́n pa tẹ́ fi ti gbọ́ tẹ̀ ní gbọ́ míì láíláí kì í ṣe gbogbo ìtàn lèyẹn máa ti síta ní tẹ́ ń sọ wóróworó ni wóróworó. Màá jẹ́ káwọn nǹkan kan yá àwọn èèyàn lálẹ́ lórí tí mo mú wáyé torí ọ̀pọ̀lọpọ̀ sọ́ra wọn nù. Ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú lẹ́tì bá ìran Ọlọ́fà bá ìran Ọlọ́fà tó bá kíyàn ní ọmọ Ọlọ́fà mọ́jọ ọmọ abídesú Ọlọ́fà mọ́jọ ọmọ abísújú kọ ìjàkadì oró Ọ̀fà tó bá kíyàn bẹ́ẹ̀ tó bá kí bẹ́ẹ̀ ní ìlú Ìbàdàn tẹ́ bá fẹ́ tírèsì ran rẹ̀ náà bá ti ń kí àwọn bàbá wa ti mọ̀ pé ọmọ Ọlọ́fà ni pé ìsídà kó jọmọ ọba nílùú Ọ̀fà tàbí kí ìyá rẹ̀ jọmọ ọba lọ́fà ká tó lè kíyàn ní oríkì bàbá ńlá èèyàn ìran ọmọ ọba lèyàn láti jẹ torí ẹ̀ náà fi gbogbo ọmọ òtù òjìrè lọ́mọ aládé ìtumọ̀ rẹ̀ lónìí lẹ́gbọ̀n. Ọ̀pọ̀lọpọ̀ wa ìjà adé ló gbọ́ ọ̀pọ̀lọpọ̀ kó lé lọ darapọ̀ mọ́ ìlú mi ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá ẹ lọ bèrè ọ̀rọ̀ tí mo sọ yìí náà fi pè wá ní ìran ọmọ aládé. Tí àlùmọ́rùfù bá wá adé baba ńlá tí wọ́n máa wá sínú ìran Ọbàtálá ìsọmọ Ọ̀yọ́ o ayálégbé ní lọ́yọ̀ọ́ ayálégbé àwọn tó ń lọ́yọ̀ọ́ làwọn tí ń jọba lóde Ọ̀yọ́ yẹn. Ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lénìí orí ló kàn dá yín síbẹ̀ ibẹ̀ lẹ́ máa gbé ibẹ̀ lẹ́ wá ààbò sí. Ọ̀pọ̀lọpọ̀ ló táwọn bàbá wa ti bára wọn lénìí ààbò lọ́pọ̀lọpọ̀ wá débẹ̀ ààbò. Ẹlòmíín sì wá ó lè jẹ́ ọmọ ní wá tí wọ́n ní àtọ̀ bá kú olùtọ́ ń gbé ọ̀ọ́dẹ́rọ́ ọmọ bí ni ó gbà dé ìlú tí ń gbé lónìí tá sọ bẹ̀ dílé wọn á máa forí kì ìlú tán ti wá wọn fi kì wọ́n inú wọn ran ẹ̀yà tó gbé wọn jáde. Irú èmi tí mo dúró tí mo ń bá yín sọ̀rọ̀ lónìí ọmọ bíbí ìlú Ọba Àgùn ni mí Àjòmòrí onílẹ̀ Obì. Ẹ ti mọ̀ pé Ọba Àgùn ìran Ìjẹ̀ṣà ni wọ́n ẹni ìran tó bá ti lè kì mọ́ onílẹ̀ Obì ìran Ìjẹ̀ṣà ni ilẹ̀ wọn ilẹ̀ Ìjẹ̀ṣà ni ṣé ti ń gbọ́. Now Àjò orúkọ ìlú nìyẹn tí mo ti wá ṣùgbọ́n tó bá kì mí lórí kí ẹ̀ bàbá mi gángan wọ́n máa kì mí lóníkòyí ẹ̀ṣọ́ kò yọ Oníkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n ọyùn tó bá kì mí lóníkòyí ọmọ agbọ̀n ọyùn kò tí ì sọ bí tí mo ti wá gángan. Oríkì kan bẹ tó pamọ́ tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ mí mọ́ tó pé tí bá wá gbé oríkì yẹn jáde làwọn yóò sì wá mọ̀ pé so ibi tó ti wá rèé wọn á máa kì wá ní báwo náà ṣe máa ń kì wá lóríkì náà ọmọ òlì àbàwò ọmọ ṣẹ̀kẹ̀ onídẹ ọmọ ìyá Sàràdákà nígbọ̀nà tán bá fi kì wá bẹ́ẹ̀ ibi tá a ti wá nìyẹn ní Ìgbọ̀nà ìlú bàbá mi gangan nìyẹn Ìgbọ̀nà làwa ti wá ṣùgbọ́n ní Ìgbọ̀nà tán bá fẹ́ kì wá ń bẹ̀ oríkì yẹn wọ́n fi kì mí tó túmọ̀ sí pé ìran Oníkòyí tó sọ̀kalẹ̀ sí ìlú Ìgbọ̀nà because ní ìlú Ọba Àgùn àwọn tí wọ́n ń kì lóníkòyí ń bẹ̀ ìdílé mẹ́ta ni tó jẹ́ ìran Oníkòyí. Ilé olórìṣà oko Oníkòyí ni wọ́n ilé ọsọ́lọ̀
Oníkòyí ni wọ́n, ilé ọjọ́ mú Oníkòyí ni wọ́n nílùú tí mo ti wá. Ṣùgbọ́n kí ni ó mẹ́mi yàtọ̀ sí wọn ni pé èmi lórí kí ibi tèmi ti wá gangan tó jẹ́ ìlú tèmi táwa fi wá tẹ̀dó sọ́ba àgbẹ̀. Ṣé ti rí kí ni yẹn bó ṣe rí? Ìyẹn ò túmọ̀ sí pé ọmọ kí ni tó wá sọ pé ọmọ ọba àgbò ni mí tó máa ní kí ni yìí yóò bá àwọn bàbá ńlá wọn lọ́ba àgùn. Àwọn bàbá ńlá wọn tán rí fà sí àwọn tí ń jọba ní o, àwọn ọmọ ilé ọba. Tá a bá ń sọ̀rọ̀ Odùduwà, àwọn Aláàfin ni wọ́n ń bá wí, àwọn Olúbìní, àwọn tó tan mọ́ Odùduwà nu. Ṣùgbọ́n tó bá lè sọ̀rọ̀ Aládìkún, ọ̀rọ̀ Ọbàtálá ni. Tí Àlùmọ̀rúfù bá pera rẹ̀ ní àwọn bàbá ńlá wa lóde Ọ̀yọ́, wọ́n wá fẹsẹ̀ rìn wọ Ifẹ̀, wọ́n wá dàkíní kan rú. Ẹni tí Odùduwà tá bàbá ńlá yín Ọ̀yọ́ gba agbára lọ́wọ́ rẹ̀ jọ́nà nílé Ifẹ̀ là ń bàbá títí Àlùmọ̀rúfù gangan ni Ọbàtálá tó ráwọn Aládìkún. Ibi tí Yorùbá ò ti yí ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tá a ti ń dojú tàn rú. Gbogbo wa la níbi tá a ti wá, ó wá tó ní ẹ̀yà tá a bìlọ́ǹgì sí. Ìgbẹ̀nà tí mo sọ nílé ìgbẹ̀nà tí mi ń sọ yìí níbi tẹ́mi ti wá yìí, ìlú yẹn ní Kwara ni ọmọ ọba ni wá níbẹ̀ tí wọ́n ń jọba ń bẹ̀ dọ̀la, tí wọ́n ń jọba bẹ̀ dọ̀la. Mo lọ ṣe rìsáàtì kan ní ìlú kan tó ń pè ní Ọ̀tánlé nínú ọdún yìí nínú oṣù kejì ọdún yìí, ọdún tá à ń bọ̀ láti bí ìsìnkú ìyàwó bàbá Professor Banji Akíntóyè láti Adó Èkìtì. Mo wá gba ìlú yẹn rìn. Ìgbà tí mo dé Ọ̀tánlé, oríkì tí wọ́n kì wọ́n wípé wọn kì í jajá, ìlú yẹn wọn ò gbọdọ̀ pa ajá jẹ. Ìran yẹn la fi trace títí dé Ìrágbìjí. Àwọn ọmọ ọba Ìrágbìjí èèwọ̀ ni wọn ò gbọdọ̀ pa ajá jẹ. Ìjọ tí bàbá yẹn sọ fún mi pé àwọn Ìrágbìjí ọ̀dọ̀ àwọn náà ti kúrò, wọ́n dẹ̀ ka ọba àgbẹ̀, wọ́n ka Ọ̀tà Ayégbájú, ìlú márùn wọ́n kà, ìlú márùn náà kà tó kù ní Ọ̀tánlé tó tún lọ tẹ̀dó síbòmíì. Ọ̀tánlé sì ní agboolé bí wọ́n ti wá ní ìlú Ilé Ifẹ̀ gbẹngbẹng dọ̀la táwọn náà sì ń lọ bẹ̀ tán lọ́n ṣe tí wọ́n lọ ń kí wọn pé ẹkú ọjọ́ mẹ́ta ní wọn lágboolé ń fẹ̀ lọ́tànlé tẹ̀ ń wò. So àwọn kìíní ó jìnnà gan. Kíyẹn bá bàbá àmọ̀ sọ̀sọ́kúsọ lórí ahọ́n, òun ló mú mi mẹ́tò ìwà lálẹ́ pé a lot of people ẹni tí ò bá mọ ibi tó ti wá kó tètè máa béèrè. Àìmọye èèyàn tí ń sọ Èkìtì lẹ́nu tó jẹ́ pé ọmọ Èkìtì ni tá à ń pè lọ́mọ Èkìtì lẹ́nìí tó jẹ́ pé Kwara ló ti wá. Àwọn náà pọ̀ jù. Nínú ìrìn àjò tí mo rìn wá s'Ọ̀tánlé, mo dé ìlú kan wọ́n ń pè ní Ìwòyè Ìjẹ̀ṣà. Ìwòyè Ìjẹ̀ṣà yìí ni mo ti rí àrídájú bí àgọ́ Ìwòyè ṣe jẹ́. Ìwòyè tó wà lẹ́gbẹ̀ẹ́ Ìwó, kí lóríkì tó máa ń kí wọ́n ní Ìwòyè yìí náà, tí wọ́n tún wá lọ bá àwọn oríkì yẹn pàdé l'Èkìtì àti ní Kwara. Igbó Ìwòyè, igbó kan wà ní Kwara tó ń pè ní Igbó Ìwòyè. Tó dẹ̀ àwọn táwọn sọ ìran kan náà gbogbo wọn, bọ̀ wọ́n ti lọ tẹ̀dó síbòmíì. Tẹ́ bá dẹ̀ wádìí ìjà oyè, ìjà ọba, ìjà oyè, ìjà oyè ní gbọ́pọ̀lọpọ̀ kúrò ní bẹ́ẹ̀sì wọn lọ bẹ́ẹ̀sì míì. Irú bí Aláàfin àti Ọọ̀ni ṣe ń tú papọ̀ lójoojúmọ́ yìí, k'Aláàfin kan bínú pé ok ẹ̀yin èèyàn mi, ó yá èmi ń lọ, mo fẹ́ fi ilẹ̀ wọn lẹ̀, kó wá lọ tẹ̀dó, kó wá jẹ́ pé bí irú etí ibì kan, mo kàn fi ṣe example ni o, sorry to say it o, kó kàn lọ tẹ̀dó síbì kan nínú kankan rí igbó kan lọ́nà Èkó ń bí kankan tẹ̀dó síbẹ̀, kan sọ bẹ̀dìlú, kan sọ ní pé Ọ̀yọ́ tuntun, kí láìfò dẹ̀ bẹ̀rẹ̀ ń bẹ̀ ká máa lò gbà lọ. Káwọn kan sì máa kú olódi Ọ̀yọ́ tó ti kú yìí, káwọn yẹn ní àwọn ọlọ́mọ tó bínú lọ, káwọn náà dẹ̀ máa lò gbà tiwọn lọ́nbẹ̀ yẹn. Ṣé mo pé ìtọ́ padà máa rí fún àwa pé Ọ̀yọ́ bí iná ti sí kú ò, so ìtọ́ wa máa sọ pé orírun wọn Ilé Ifẹ̀ ni ẹ ti rí kíní ẹ bó ṣe gùn. So tọ́pọ̀ pàṣẹ ṣe múùfù lọ yẹn, oríkì tuntun míì ni ó tẹ̀lé wọn débi tí wọ́n lọ, oríkì tuntun míì ni wọ́n máa jẹ níbi tán lọ. Ìyẹn ò túmọ̀ sí pé oríkì tá a máa fi kì wọ́n pé àwọn ọmọ Ọ̀yọ́ Àtìbà kìnìkan
pé kó yóò kú lára wọn ìyẹn náà ò ní kú ìyẹn máa wà ń bẹ̀. So oríkì ó máa lọ bí 3 4 ó depend lórí bí exodus yẹn bá ṣe ṣẹlẹ̀, movement yẹn ó bá ṣe ṣẹlẹ̀ ni oríkì ṣe máa tẹ̀lé wọn. Ẹlòmíì máa rí pé nù ọ̀ràn àwọn oríkì bíi 3 làwọn ń jẹ́ bí wọ́n kí àwọn ní kinní wọ́n tún kí àwọn báyìí, kí ló fà tó fi ń kí àwọn bẹ́ẹ̀ lẹ́ máa fi mọ̀ lóríkì tuntun nílùú tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ dé lóríkì tẹ́ ń bá bọ̀ níbi tẹ́ ti ń bọ̀. So kò sí bí ó ṣe rí lọ́nlẹ̀ Yorùbá nìyẹn, bọ́ ẹ lágbóyé àìmọ̀ bí tó kálukú ti wá. Ẹlòmíì ò ráàyè láti béèrè, ó kàn sáà wà gbunduku nínú ayé ká má pé Yorùbá yóò ní Yorùbá náà ni ó kàwọ́ sókè, kò mọ bí tó ti wá. Àìmọ̀ iye bí táwọn ọmọ Ọbàtálá wà tí ìlú Ìlọrin tẹ́ àwọn òtán pẹ̀lú àwọn nílùú Àfà ìṣẹ́ ìpínkọ̀ sọmọ Ọbàtálá ń bẹ̀ ni, kò sí ìran Ọbàtálá ńlọrin, ẹ lọ́wọ́ wọn dáadáa, kò sáwọn Ọlọ́ṣun ńlọrin. Gbogbo tí ń bẹ́lẹ̀ Yorùbá tí ń bẹ́lẹ̀ lọrin bí lọrin ṣe rí wọn àìmọye wọn. Àwọn Ọlọ́ṣun bẹ̀ wọn ò bí wọn rí kí wọ́n jọ́ka bàbá tán bí sílùú lọrin, wọn ò tí ì bí aláya wọn rí kí wọ́n jọ́ka bàbá. Èmi tí mo sọ rè tó bá jẹ́ original Ọlọ́ṣun wọn ò bí ọrin ọ̀ jọ́ka bàbá ọ̀ bá ara rẹ̀ níbi tí ò ti dá. So bó ṣe rí lọ́nu afẹ́ káwọn èèyàn ó ṣe mẹ́dọ̀ níbi ká mọ ìntẹ́ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ dé díẹ̀ ìwádìí táwọn ń ṣe ìrìnàjò táwọn rìn lórí ilẹ̀ Yorùbá kọjá ìrìnàjò kájókòó sínú yàrá ẹnìkan wọn kàn máa lọ mú ìwé tẹ́nìkan dà kọ ní library. Mọ̀ ń kàwé kan lẹ́nu ẹ̀wòwé àwọn ìwé tán fi dálẹ̀ Yorùbá rúrè, àwọn ìwé tẹ́ ń wé source of Yorùbá history ẹ̀sùn òbí Yorùbá kú ẹ bá wo nǹkan tán kọ́ bẹ́ẹ̀ ọ̀kan bíbímọ méje àbígbẹ̀yìn ní Ọ̀rànmíyàn wá jogún ilẹ̀ wo ló jogún? Ẹ̀sọ́ ilẹ̀ tí Ọ̀rànmíyàn jogún nígbà tí yóò jogún ilẹ̀ ńlẹ̀fẹ̀ tó lọ jẹ́ lọ́nà lórí ilẹ̀ Ìwú lọ́hùn. Ilẹ̀ Ìwú wà ní àwọn ọ̀rọ̀ tó dalẹ̀ Yorùbá rú. Níjọ́ tí mo ń béèrè question lọ́wọ́ àwọn èèyàn mi báyìí kò sẹ́ni tó dá àwọn ìbéèrè ẹ̀dẹ̀ ní ṣé Ọ̀rànmíyàn jọba lóde Ọ̀yọ́ so ní Aláàfin àkọ́kọ́? Kò sẹ́ni tó rí question yẹn dáhùn, kò sẹ́ni tó rí dáhùn. Wọ́n mọ̀ tábà dẹ̀ fẹ́ ka Aláàfin àkọ́kọ́ wọ́n ka Ọ̀rànmíyàn mọ́. Ọ̀rànmíyàn ṣe is a liberal person. Òun èèyàn tó wà neutral ni. Ifẹ̀ ní determination Ọ̀rànmíyàn ibi táwọn bàbá rẹ̀ ti ṣe jọba nu òun náà fẹ́ ṣèjọba ń bẹ̀ ibẹ̀ sílẹ̀ mí ẹ̀ pín sí. Kò sí ní tó ṣàfihàn pé Ọ̀rànmíyàn jọba nílé Ifẹ̀. Èmi máa ń sọ dọ̀la kò sí àmì ìdánilójú rẹ̀. Kò sọ́ba tó rè nífẹ̀ẹ́ tí ò ní tẹ́ fi mọ́ dàmọ̀ tí wọ́n ní ìsàmì wípé ìsàmì rẹ̀ rí tó lò rè nígbà tó wà lórí oyè ọ̀pá àṣẹ rẹ̀ rí kíní kan rẹ̀ rí lẹ́yìn ọ̀pá Ọ̀rànmíyàn tí wọ́n ṣe rogodo tó gùn síbẹ̀ ọ̀pá Ọ̀rànmíyàn tí sì fi ń jagun òun lè làwọn èèyàn sọ̀rọ̀ ń pa ẹ̀. Ọ̀rànmíyàn jọba tòótọ́ ó jọba ní Benin but the second place tó wá tó jẹ́ second home ẹ̀ Ọ̀yọ́ ni gbà tó wá second home lọ́yọ̀ọ́ kì í kò rí time àti dúró tó fi padà wá lé Ifẹ̀ nígbà tí Ifẹ̀ dàrú tí ò rí Ifẹ̀ jókòó ló múfù padà láti lọ sọ́yọ́ ló gbọ́ pé ọmọ òun Àjàká ti wà lórí oyè ńbẹ̀ ló wá ní tó wà lọ́mọ bá tó bá Jàká jà ní ẹ tó dá padà wá lé Ifẹ̀ ní ẹ tó fi wá lọ́dúnkú. Ìbànújẹ́ yẹn ló bá bọ̀ tí ẹ má jà lọ bẹ̀ kí ṣe níta mò ń lọ mú kàn fẹ́ ṣàkàwé lórí oríkì ni àmọ́ iye èèyàn lẹ́kìtì ẹlòmíì tí máa ń rán Èkìtì lẹ́nu bá ti máa ń sọ̀tàn Èkìtì tó jọ mi gbọ́n ní tábà bí ní sí làásẹ̀ mi ní níta àlùmọ́rùfù jà sí pé kò tọ́ o torí pé tábà bí ní sí làásẹ̀ bẹ́ẹ̀ ṣe sòdí Ọ̀yọ́ ó correct but ní tó contradict nínú tẹ́ sọ yẹn òun ni láti pera yín ní aládìkún tẹ́ ẹ̀ wọ́n á sọ pé àwọn bàbá yín wọ́n fẹsẹ̀ rìn wọ́ ọ̀fẹ́ ní aládìkún kankan ò fẹsẹ̀ rìn wọ́ ọ̀fẹ́ o. Àwọn aládìkún ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni wọ́n o. Àwọn ọmọ Ọbàtálá ò sì tẹ ìlú ibòmíì tó fi kú. Gbogbo wa sì láàmọ̀ wípé ìrìn àjò rẹ̀ kò jòkè táṣẹ lọ.
so níbo wá ni àwọn bàbá yìí míì tó ti wá rìn wọ Ilé Ifẹ̀ wá tí Yorùbá mi ò bá yé yín dáadáa ẹ lè béèrè ẹ pè mí màá dá yín lóhùn dáadáa. Bàbá tí yìí ṣaláàfin wọ́n kàn fún ní sọlẹ̀ sí Ọ̀yọ́ Aláàfin ni ẹ má dojú tàn rú. Àìmọye ọmọ ọlọ́fà ní Ìbàdàn, àìmọye ọlọ́fà Kírun, àìmọye ọlọ́fà níjẹ̀bú Òde, àìmọye ọlọ́fà l'Ẹ́gbàá, àìmọye ìran Ẹ̀gbá tó jẹ́ ọlọ́fà táǹkì ní ọlọ́fà káwọn náà wọn sọ pé kíníkan wọ́n ti tẹ́bá dẹ̀ lọ wádìí wọn dáadáa ẹ̀rì gbígbà tọ́fà àkọ́kọ́ tú ni làwọn ìrìn àjò yẹn ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sásàlà fẹ́mi rẹ̀ ibi tí wọ́n sì ti rí ààbò ibẹ̀ ni wọ́n wà lẹ́nìí kò sí kẹta lẹ́rí ṣe sí ìtọ́ ti rábò ibẹ̀ náà sọ dílé bọ̀ láti mọ orírun wọn là á fi ń kì wọ́n lọ́lọ́fà. wọ́n kì bàbá Ọbásanjọ́ lólówù tí Olówù kúta bá ní nǹkan ṣe bàbá Ọbásanjọ́ wà bẹ́ẹ̀ tí Òwu Ẹ̀gbá bá ní nǹkan ṣe bàbá Ọbásanjọ́ lọ bẹ́ẹ̀ Igbó Òwu ń bẹ ń Kwara bàbá Ọbásanjọ́ a máa lọ bẹ̀ lọ bá àwọn èèyàn wọn bẹ àwọn bàbá yẹn gbọ́yé pé àwọn ìran mi rèé àwọn tí wọ́n bí mi mọ́ àwọn tẹ́jẹ̀ wọ́n rìn lára mi tẹ́ ẹ bá rí bàbá Ọbásanjọ́ ẹ ti rówu. ṣùgbọ́n Ẹ̀gbá Òwu tó wà ní Ẹ̀gbá ni bàbá Ọbásanjọ́ ṣùgbọ́n àwọn ọmọ ìyá rẹ̀ tọ́jọ́ jẹ́jẹ́ làwọn Olówù kúta Igbó Òwu tí ń bẹ ńlọrin àti Òwúlé gbogbo àwọn ibi tó gbá sọ̀kalẹ̀ sí tẹ́ bá ti rọ́ Ọbásanjọ́ ń bẹ̀ bàbá lọ ilé lọ kí àwọn èèyàn rẹ̀ ni o tí Al-Moruf bá gbọ́ Yorùbá yé dáadáa mo fẹ́ kẹ́ lọ gbọ́ yẹn yé ẹ má sọ̀rọ̀ àlùfànṣá ẹ má pàtàn tí ì ṣe tàn nítorí pé ẹ fẹ́ wá wíjàre ẹjọ́. Èkejì nínú ọ̀rọ̀ mi Odùduwà kì í ṣàlejò nílé Ifẹ̀ o ẹ lọ bèrè dáadáa ó lọ́kọ bàbá tó bí ó sì lórúkọ ìyá tó bí ọmọ bíbí ìlú Ilé Ifẹ̀ làwọn méjèèjì ìyá àti bàbá rẹ̀ bífẹ̀ ṣe rán ọ̀ràn yàn ṣẹ́ bàbá tó sì bí Odùduwà ọba ni ní Òtúfẹ̀ bàbá tó bí Odùduwà ọba ni l'Ótùfẹ̀ ẹ lọ wádìí ẹ dáadáa gbogbo ilé táyé máa ń sọ tẹ máa ń já lu ìtàtẹ́kẹ̀sá máa da orí gbogbo ẹ̀rú mọ́ra wọn olómúmu mímọ́ ṣàkàwé yìí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba gbogbo ẹni tí ò bá wá gbọ́ àgbọ́yé oríkì ẹ máa pè kẹ́ máa béèrè pàtàkì ni kẹ́ lè mọ ibi tẹ́ ti wá gangan kẹ́ lè mọ ẹ̀yà tẹ́ bìlọ́ǹgì sí. ẹ mọ ẹ̀yà tẹ́ bìlọ́ǹgì sí ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ọba ó ṣe pàtàkì tó bá jẹ́ pé nílé ìwé wa wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ Yorùbá tó yè koro ni mi ìbá ní tọ́pìkì yìí wọ́n gbọ́dọ̀ rí ẹ̀sẹ̀ káwọn ọmọ ó lè mọ ibi tó lùkàlùkù wọn ti wá. tábà kíyàn ní ìran Ìjẹ̀ṣà ọmọ lọ́dọ̀ tiwa tábà kíyàn ní ẹ bá fi Ìjẹ̀ṣà kíyàn ní Ìrágbìjí àti mọ̀ pé orí àpèrè wọn náà ń bá wí ìlú tèmi tábà ti ní ọmọ Àwòlúwarẹ́ ọmọ Ìjẹ̀ṣà òrídìí ìsáná tábà ti ń kíyàn bẹ́ẹ̀ irú ìyá tèmi ìkí Ìjẹ̀ṣà náà máa ń kí torí pé ilẹ̀ ọba Àgùn ilẹ̀ Ìjẹ̀ṣà ni so ìyá mi ọmọ ọba ní oríkì Ìjẹ̀ṣà náà máa fi kì í so ẹ ti rí àwọn àràpà yẹn pé ládùúgbò yẹn àwọn ìran Ìjẹ̀ṣà ló ní gbogbo ìbí ní Ìrágbìjí ọba Àgùn Ọ̀tà Ayégbájú títí lọ bá yẹn. ẹ má bínú ẹnìkan ló pè sórí fóònù tá a fi ń ṣètò tẹ bá ti rí pé rí fóònù tá a fi ń ṣètò tẹ bá ti rí pé rí mi ní orí WhatsApp pé mo busy mo ń ṣètò lọ́wọ́ ni màá dá yín lóhùn ó dẹ̀ ṣìkú 30 minutes tí màá fi parí ètò so bó ṣe rí lórí ọ̀rọ̀ oríkì orílẹ̀ bẹ́ẹ̀ Al-Moruf ṣe kíra wọn lénìí pé ọmọ Aládìkún mo bú sẹ́rìn ni pé ọmọ Ọbàtálá lẹ́gbọ́n yìí kì í ṣèyí lóye kí a máa sọ pé Odùduwà ó rìn wọ̀fẹ̀ ó wá lé àwọn kan kú àwọn tó lékun àwọn bàbá yín ni
àwọn bàbá yín ní Odùduwà gbógun tì nílé Ifẹ̀ tó lékò lórí àpèrè agbára torí Ọbàtálá ló wà in control nígbà tí Odùduwà wọlé wá tí tàn bá yé yín ara nǹkan tá à ń sọnù ní pàtàn lọ́bẹ̀ so ọ̀rọ̀ mi ò jù báyìí lọ́bi tí mò ń bọ̀rọ̀ lọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kò yí ọ̀pọ̀lọpọ̀ ìjà tẹ́lùmí ń jà wrong fight ìjà rọ ìjà ìmọ̀ nkankan ìjà ìmọ̀dí tó dẹ̀ mo ti ní ẹja mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ja lọ́lọ́ba ẹja amótuntun ṣe ńlẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ó ṣe gbòòrò òun ni àtàláfíà ilẹ̀ Yorùbá ló jẹ àwa lógún bí ilẹ̀ Yorùbá ó ṣe rójútù tí ó ráàyè tí kò máa ké bí eku ẹyẹ ó máa ké bí ẹyẹ tọ́mọ èèyàn fọ̀n bí ọmọ èèyàn tó kàn wá ńlẹ̀ Yorùbá nù èmi in particular àti gbogbo crew mi tó kàn wá nù iṣẹ́ dẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀rí pẹrẹwu ààrẹ ṣàṣeyọrí nídìí ẹ̀ oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe lórí ètò ilé ìta ṣe lọ yìí ẹ dákun ẹni tó bá wà rí fọ́nrẹ́ yìí ẹ bá tì káàkiri ẹ bá wà fọ́n ẹ jẹ́ káwọn èèyàn orí dáadáa tá a bá rẹ́ni tó bá ní oríkì tí oríkì rẹ̀ bá ń ṣe kọ́lọ́fín sí lójú pé kò yé òun dáadáa kó sọ̀rọ̀ ń pa ẹ̀ àásọ ẹ̀yà tó ti wá fún tàbá sọ ẹ̀yà tó ti wá yóò mọ ọ̀rọ̀ ẹ̀yà tó belong sí tọ́ bá tiẹ̀ bú fúnra ìyá láyà bá bẹ èèyàn ọ mọ̀ pé ọmọ tí bàbá rẹ yàtọ̀ sí tẹ́lẹ̀ tó fẹ́ bú torí ẹlòmíì fọ̀rọ̀ ìyá láyà ẹni tí ń bú kò mọ̀ pé ẹ̀jẹ̀ òun lẹni tó ń bú olópọ̀ jù nínú gbogbo tẹ́lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́nìí ọ̀rọ̀ mi ò ní jù balẹ̀ lórí páàtì yẹn a máa wọnú agbámi ètò ẹ̀pẹ̀kẹ́ jẹ̀bùn tá a máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ à ń wọnú ẹ̀ lọ báyìí ẹ̀yin ènìyàn mi orí aago tó ẹ̀ máa pè wá sí 091 55 98 76 78 ibi tẹ́ ẹ lè pè wá sí nìyẹn orí aago tẹ́ ẹ lè pè wá sí nìyẹn 091 55 98 76 78 bó tẹ̀ jẹ́ pé lórí ètò yìí kí n tó dá yín lẹ́jẹ̀ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ iná lórí ètò yìí tí mo ń ṣe tá à ṣe lọ́wọ́ yìí lórí ètò tá à ṣe lọ́wọ́ yìí mo fẹ́ kí ẹ̀yin ènìyàn wa a fẹ́ ká mọ àmọ̀dánilójú pé last day tá a ní ní owó tán fún wa èní ni ó parí owó ẹ̀bùn 5 péré ló kù èní tá a wà nínú ẹ̀ ni ó sì parí àti rí olùrànlọ́wọ́ míì tí ó yọ̀ǹda fún wa tá a bá mẹ́tò ìwálé Sunday tí ń bọ̀ ẹ lè má rí pé kó gbẹ̀bùn níbẹ̀ o kẹ́ ẹ má bínú sí wa kò jù bẹ́ẹ̀ lọ. hello. hello ẹ káalẹ́ sá o. ẹ káalẹ́ o. ẹ sá ẹ kó ètò sá o. àwa nìyẹn o láti bọ̀lẹ̀ tí ń pè o kí lorúkọ yín o. ìlú Èkó ni o ṣíkà gbọdọ̀ wújú mi. láti ìlú Èbó. ìlú Èkó. Èkó àdúgbò wo lẹ́kọ̀ọ́. ní ìsọ̀nà. Jákàndé gate okay. lọ́nà ìṣẹ́rí. yes okay. ẹ mú nọ́mbà. Number 1. Agbádá bàbá mi kan láíláí. Agbádá bàbá mi kan láíláí. Ẹni tó wọ̀ kò mọ̀ rán. Ẹni tó rán ò mọ̀ wọ̀. Kí ni o? Agbádá bàbá mi kan láíláí. Bẹ́ẹ̀ ni. Agbádá bàbá mi kan láíláí. Owó ni. Gbà mọ̀mọ́. Kì í so. Kì í eléyìí ti jàgbàdo lálẹ́ yìí. Ó ti bùgbàdo jẹ́. Ẹ ronú sí ó sì kù ṣẹ́jú kan fún yín. Ẹ ronú sí. Agbádá bàbá mi kan láíláí. Agbádá bàbá mi kan láíláí. Ẹni ìwọ kò mọ̀ rán
ẹni ràn kò mọ́ wọ̀. Télọ̀ tó rán kì í wọ̀ kò mọ́ wọ̀, ẹni tó sì wo agbádá náà kò mọ aṣọ òun rán. Kí ni o? Ẹ̀gbá ó jìnnà síbi tí ánsà wà báyẹn. tó àkókò ti lọ, ẹ jẹ́ káwọn míì náà wọlé. Hello, láti ìlú wo nìyẹn o? Kí dẹ̀ lórúkọ yín? Ayọ̀bọ̀. Ayọ̀bọ̀. Kí lórúkọ yín o? Ọmọlọlá Àdùkẹ́. Àyìnlá. Ok, Àyìnlá Adégétọ̀. Ẹ mú nọ́mbà o. Nọ́mbà 9. Òǹkà kẹsàn-án. Kí ni orúkọ ìlú tí Òkè Olúmọ wà ní ilẹ̀ Yorùbá? Abẹ́òkúta. Abẹ́òkúta. Abẹ́òkúta, ìlú Ẹ̀gbá. Ẹ̀gbá, ẹ ti gbà. Ṣé nọ́mbà yín lélẹ́yìí? Ọmọlọlá what? Ẹgbẹ́ ọmọ ọdún mélòó ni? Mẹ́tàlá. Ẹ ti jẹ̀bù lálẹ́ yìí. Òǹkà kẹjọ. Òǹkà kẹjọ. Nínú ìtàn Ọ̀yọ́, tí wọ́n bá ní dàda ò lè jà ṣùgbọ́n ó ní àbúrò tó gbójú, kí ni wọ́n ń tọ́ka sí? Ṣàngó àti ta ni? So àbúrò tó gbójú ó ní Ṣàngó. Ẹgbàá. Kí lẹ pé Wálé Àtàndá látọ̀bàgùn. Ṣé nọ́mbà yín nìyí? Ok, àákàn sí lẹ́yìn ètò. Ẹlẹ́gẹ́ lómi wọlé. Ẹ bá ṣàdá fún bàbá wa Samuel láti New Jersey. Ẹ dẹ̀ ṣàdá fúnlẹ̀ Yorùbá kó má parẹ́ o. Ó yá o. Nínú ti pẹ̀lẹ́ ẹ̀kọ́ta lélẹ̀. Ẹ kálẹ́ o. Bọ́látitó ló ń pè o. Láti ìlú o? Bọ́látitó kí ni? Láti Mòwe. Àwẹ̀ ní? Ok, ẹ mú nọ́mbà yín o. Nọ́mbà 4. Nọ́mbà 4. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́. Ara tó bá ṣe kí ni o? Ara tó bá gbọ́n. Àbí ara tó gọ̀? Ok o. Ẹ ti gbà. Ẹ ti try. Ara tó bá gbọ́n. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́. Ara tó bá ṣe kí ni? Ara tó bá gbọ́n. Ẹ jẹ́ bá a ṣàdúrà fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá o. Orílẹ̀-èdè Yorùbá ò ti dáàbò. Àmì àṣẹ. Onígbọ̀wé ètò ń kọ́ ẹ bá a ṣàdúrà fáwọn náà. Àmì àṣẹ. Àmì àṣẹ. Àmì àṣẹ. Àmì àṣẹ.
Number 4 ti lọ. Okay. Àwọn ọmọ sọ́wọ́ àwọn èèyàn lálẹ́ máa ń gẹ̀ẹ́tì gan wọn. Ẹ kálẹ́ o. Àṣàkẹ́ ló sọ̀rọ̀. Ó mọ̀ sọ́wọ́ àwọn ọbẹ̀. Àṣàkẹ́ láti bo Àṣàkẹ́ kí ni? Láti Àṣàkẹ́ Àkókọ́lá láti ìlú Ìbàdàn. Ìlú Ìbàdàn. Àdúgbò wo ní Ìbàdàn? Hello. Àdúgbò wo ní Ìbàdàn? Ọjọ́. Okay. Ó ga o. Ẹ mú nọ́mbà yìí o. Agbádá bàbá mi kan láíláí. Agbádá bàbá mi kan láíláí. Ẹni mọ̀ kò mọ̀ rán. Ẹni rán kò mọ̀ wọ̀. Kí ni o? Agbádá bàbá mi kan láíláí. Agbádá bàbá mi kan láíláí. Ẹni tó wọ̀ kò mọ̀ rán. Ẹni tó rán kò mọ̀ wọ̀. Kí ni o? Ẹ mọ̀. Ẹ káàbọ̀ sí orí ìkànnì wa. Ẹ wò ó ṣe rí fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. A máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyìí àwa kì í sọ èyí tá a bá sọdún á nípa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé òtítọ́ ni ọ̀rọ̀ èkó tó di pé a mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe lọ pa káàkiri àgbáláyé. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ ká sojú abẹ́ǹkó bóyá.